Aláròyé máa wí o. Nítorí Fúnkẹ́ Akíndélé àwọn èèyàn kan bú Tóyìn gẹ́gẹ́ bí fíìmù tuntun àwọn òṣèrébìnrin ilẹ̀ wa méjì kan Fúnkẹ́ Akíndélé tí àwọn èèyàn mọ̀ sí Jennifer àti Tóyìn Abraham tó máa ń pè ní Ìyá Ire ti ṣe wà nílé sinimá báyìí. Ìjà tuntun míì ti tún rúgbó bọ̀ láàrin àwọn méjèèjì bó tilẹ̀ jẹ́ pé kò sí ọ̀rọ̀ à ń tasíra ẹni láàrin àwọn méjèèjì. Ọrọ̀ ajé láti mú kí fíìmù wọn jẹ́ wíwò làwọn èèyàn kan fẹ́ fi dá ìjà sí wọn láàrin. Kò jẹ́ tuntun mọ́ pé lọ́jọ́ 13 oṣù kejìlá ọdún yìí ní Fúnkẹ́ Akíndélé bẹ̀rẹ̀ sí ṣàfihàn fíìmù rẹ̀ tuntun tó pè ní Everybody Loves Jennifer tí alákadá ti Tóyìn náà sì jáde lọ́sẹ̀ tó tẹ̀lé. Bó tilẹ̀ jẹ́ pé láàrin ọjọ́ péréte tí fíìmù Fúnkẹ́ jáde ló ti pa owó tó lé ní ìdajì bílíọ̀nù. Fíìmù Tóyìn náà kò kùtà nítorí ó ti ń gbẹnulé 100 mílíọ̀nù náírà tó ti pa. Ọ̀rọ̀ ìdúpẹ́ tí Tóyìn kọ ránṣẹ́ sí àwọn olólùfẹ́ ẹ̀ làwọn kan fi ń ta pẹrẹ mọ́ ọ tí wọ́n ní Fúnkẹ́ àti Mercy Aigbe ààrẹ wa òṣèrébìnrin tóun náà gbé fíìmù rẹ̀ tó pè ní Teen Line jáde lọ́jọ́ kan náà pẹ̀lú Jennifer ni wọ́n ló ń bá wí. Lọ́jọ́ ajé Monday ọjọ́ 23 oṣù kejìlá ọdún yìí ní awuyewuye ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ nígbà tí Tóyìn kọjá sí ìkànnì ayélujára rẹ̀ láti fẹ̀mí ìmoore hàn sáwọn tó ń wo fíìmù rẹ̀. Ó ní ẹ ṣé tẹ̀ ń wo fíìmù wa tẹ̀ sì tún ṣàtìlẹ́yìn fún wa láì retí ẹ̀bùn kankan nílé sinimá tí ẹ fi ń ra tíkẹ́ẹ̀tì fíìmù. Ẹ dúró tì wá gbọ̀ngbọ̀n a dúpẹ́ gidi gan ni. Ẹ̀yin ọmọ Nàìjíríà mò ń fẹ̀mí ìmoore hàn láti inú ọkàn mi wá. Àtìlẹ́yìn yín jẹ́ nǹkan bàbàrà fún mi. Àmọ́ tó jẹ́ pé ọ̀rọ̀ tó sọ nígbà tó ní wọ́n ń wo fíìmù láì retí ẹ̀bùn kankan di ohun tí àwọn èèyàn kan fi ń sọ̀kò ọ̀rọ̀ sí i. Ṣé gbogbo èèyàn tó wá wo fíìmù Fúnkẹ́ àti Mercy Aigbe làwọn òṣèré ẹgbẹ́ wọn tí wọ́n kópa nínú fíìmù náà lọ pàdé ní sinimá tí wọ́n sì ń fún wọn lẹ́bùn láti ṣe ìkóríyá àti láti fi ẹ̀mí ìmoore hàn sí wọn? Ṣùgbọ́n tó jẹ́ pé àwọn òṣèré tó ń ṣojú fún fíìmù Tóyìn ní sinimá ni wọ́n ń pè é pé ẹ̀bùn làwọn èèyàn ń béèrè láti wá wo fíìmù rẹ̀ láti wẹ ara rẹ̀ mọ́ lẹ́yìn onírúurú èébú àti ọ̀rọ̀ tí kò dáa tí wọ́n ń sọ sí i. Àgàgà pẹ̀lú bí wọ́n ṣe ní Fúnkẹ́ Akíndélé àti Mercy ló ń fọ̀rọ̀ náà ta sí. Tóyìn ṣàlàyé ara rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ó ní mo ti rí oríṣiríṣi àtẹ̀jíṣẹ́ tó ń sọ pé àwọn kan ni mò ń fi ọ̀rọ̀ tí mo kọ ta sí. Ẹ jọ̀ọ́ eléyìí kì í ṣe òótọ́ o. Mo kàn ń fi tinútinú fẹ̀mí ìmoore hàn sáwọn tó ń wo fíìmù mi ní sinimá láì gba ẹ̀bùn kankan ni o. Fíìmù ọ̀hún gan fúnra rẹ̀ ẹ̀bùn ìfẹ́ àti iṣẹ́ takuntakun ni àti pé ẹ̀rí ìfẹ́ àti àtìlẹ́yìn àwọn alátìlẹ́yìn wa ní bí a ṣe pa mílíọ̀nù 68 58 mílíọ̀nù láàrin ọjọ́ mẹ́ta tó ti wà níta. Àmọ́ bó ṣe ṣàlàyé ara rẹ̀ náà àwọn tí kò gba tiẹ̀ rárá sì ń rí wí sí i. Wọ́n ní Tóyìn láti gbà pé ọ̀gá òun ni Fúnkẹ́ jẹ́ nídìí ká ṣe fíìmù àti pé gbogbo owó tó ń gbé sórí yìí ti jẹ́ kí ó gbójú ọjọ́ orí rẹ̀ lọ. Chinasa ní Tóyìn Abraham máa ń dọ́gbọ́n sọ̀rọ̀ ìtasí títí láì ní ọ̀rọ̀ Fúnkẹ́ yóò máa jà wúyẹ́wúyẹ́ nínú agbárí rẹ̀. Àwọn míín sì sọ̀rọ̀ láti ṣe ọ̀tún àti òsì láì bábì kan jẹ́. Wọ́n ní ọ̀nà láti mú kí ọjà oníkálukú wọn tà ni wọ́n ń san àti pé kì í ṣe Fúnkẹ́ nìkan ló láyé. Wọ́n ní kò sí àṣejù nínú ohun tí Tóyìn sọ. Káwọn olólùfẹ́ ayélujára má wulẹ̀ dá ìjà sílẹ̀ níbi tí kò sí. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etí gbọ̀yìn.